Tó ẹ̀yin ènìyàn wa, a kú ojúmọ́mọ́, a kú ojúmọmọ. Ọlọ́run ọba tó ní ìkápá ọlá, alágbára lórí ohun gbogbo. Ọba tó lè ṣohun gbogbo, ọba jípọjọ́ kúdà. Yóò máa ṣàtìlẹ́yìn fún gbogbo wa ibikíbi tá a bá wà, orílẹ̀ tá a bá wà, tìbútòrò ibi tá a bá wà lónìí lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó dá ayé òun ọ̀run. Ìwọ Ọlọ́run, ìwọ lọ́ba àjíkí, ọba àjígẹ̀, ọba afẹ́nifẹ́re, ọba àdùàpè. Ìwọ lọ́ba gbéni-má-dẹ̀yìn, afúnni-má-ṣèrègún, ọba lógúnlọ́lá ní ìlẹ́yẹ, ọ̀gbọ̀gbà tí gbára àdúgbò, àbọ̀ ọ̀gbọ̀gbọ̀ tí fi yọmọ ẹ̀nú ọ̀fìn. Elédùmarè ìbà rẹ o, ìbà rẹ o, Elédùmarè, ìbà rẹ o, ọba tó dá ayé. Elédùmarè làwa nígbàgbọ́ nínú rẹ̀ pé òun ló láyé, òun lọ́ba tí kìí sunkún, ọba tí kìí fi tó dá búra. Elédùmarè ò jẹ́ fi tó fọwọ́ rẹ̀ dá búra. Elédùmarè tiwa nù, ọba tí kìí fi bákan bọ̀ kan nú, ọba tí kìí yan ní jẹ, ọba ètò, ọba tó gbọngbọ́n tí ò fara ti nǹkan kan, ọba tó yẹ pé tó ọba dọ́dọ̀ rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ làánú wà. Elédùmarè, ọba àìkú àìdìbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo, ọba jípọjọ́ kúdà. Elédùmarè ni òun ló dá ayé àìnípẹ̀kun. Elédùmarè tiwa nù, òun làwa wá ké sí lénìí, òun làwa ṣèbà fún lónìí kó jí kí bá tiwa wá sí ìmúṣẹ. Ìbà ẹ̀yin àgbààgbà obìnrin, ẹ̀yin akáṣọ lérí mọ́rẹ̀rù obìnrin bàbá ń tán yànyàn. Ìbà yín o, láàlú ògiri òkò ó dọwọ́ rẹ. Ìwọ ló bẹlẹ́kún sunkún kẹ́rù ó bẹlẹ́kún, ọba ń dá sọ̀rọ̀ tí ò tó dá sí. Ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀, onímí ń sunmí láàárọ̀ yìí ń sùn fún ìbànújẹ́ látọ̀ pa. Èṣù mọ́jẹlẹ̀ Yorùbá ó dàrú, mọ́jà rí wàhálà ńlẹ̀ Yorùbá. Gbogbo wàhálà ìpayín kékeré tá à ń fojú wò pé ó pọ́síbù kó ṣẹlẹ̀ nínú ìrìn àjò wa, Olúwa bẹ̀ ọ́ lónìí, láàlú abẹ̀ ọ́ lónìí, gbé wa fò, mọ́jọ ṣe déédéé wa. Àtún wá bẹ̀ ọ́, ìwọ ilẹ̀ ọ̀gẹ́rẹ́, afọkẹrẹ lápò òkà tó dá lápò orí bẹ́ẹ̀ kò ló bá júbà ilẹ̀ alánú, ilẹ̀ ibà rẹ̀. Mọ́jà ṣe ọ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà gun ayé ogun alẹ́sẹ̀, mọ́jà jì sọ́fẹ́ àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ ẹ́, ẹni táwa àṣẹ tá a bẹ̀ tí ò ní gbà. Elédùà ó dọwọ́ rẹ̀, mọ́jà bárù wọn dá nǹkan papọ̀, ó dọwọ́ rẹ̀ o. Ẹlẹ̀ tún rí mi, èmi náà ni. Lórí ọ̀rọ̀ wa tá a sọ lọ lánàá, a tún rí wọ̀nba chẹ́ǹjì kan táwọn èèyàn kan lólùfẹ́ wa kan náà tó fi ṣọwọ́ sí wa, tí ń jẹ́ kí owó yẹn máa kú sí 285 now. 285 báyìí. Ṣùgbọ́n ọpẹ́ ni fọ́lọ́run ọba tó dá ayé òun ọ̀run. A nígbàgbọ́ pé àwọn èèyàn wa ò fi wálẹ̀, wọ́n àdúró tí ò wà tá a fi clock 700 táwọn wá 700 náà là ń wá. Ọlọ́ọ̀bá tó láyé yóò bá bùkún yín ẹ̀yin ènìyàn mi, ẹ má fi dá wa. Ó ní nǹkan kan tèmi náà ń ṣe lọ́wọ́. Àwọn mo sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà pé mò ń struggle lórí mo ṣe fẹ́ ṣe inverter solar, so that kíní yẹn ó lè máa já gerege bí mo ṣe fẹ́. Ó wà lára kan tó pé nígbà mi ò máa ń distract wa, kí iná kan dédé lọ àbí ká tan generator kó máa pariwo. Gbogbo nǹkan wọ̀nyẹn la fẹ́ fàdínkù bá, so that tí ò ní máa yọ wá lẹ́nu. Ẹ lè máa gbádùn wa dáadáa, wa náà lè máa gbádùn yín. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa. Mo mọ̀ pé aláṣírí ò bò lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń mu, Ọlọ́run ní jẹ́ kí pa yín ó pín ń bẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ojú ò ní tì yín, ara ò ní ní yín o. Bẹ́ẹ̀ ni ó rí, àṣẹ t'Èdùmàrè. Ìyẹn lọ bẹ́ẹ̀. Mo rí fọ́nrán kan nílé Ìlọrin, nídìí àpẹ gangan, níbi tá a forí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá tá a ti forí wọn sọlẹ̀ ní Bágbébákosùn. Ìdí àpẹ láti bí bàbá.
àwọn ọmọ ìdí àpẹ wá kóra wọn jọ, wọ́n wá sọdún, wọ́n sọdún fún orílẹ̀-èdè ìlú Ìlọrin nídìí àpẹ. Àmọ́ àkókò tán ṣe, ṣùgbọ́n nu fọ́nrán a rí i pé ọdún náà ṣe ń bẹ̀. Màá ṣàfihàn fídíò yẹn. Nígbà tí mo rí, inú mi dùn, orí mi wá wú. Ó túmọ̀ sí pé àwọn ọmọ yẹn àgbàgbé orírun wọn. Èyí yóò máa dá àwọn Fúlàní lọ́kàn lóló. Wọ́n ó máa mọ̀ pé ìtàwọn ń jẹ lọ́wọ́ yìí ọlá àgbẹ̀yìn ni. Ẹgbẹ́ èmi ò yé mọ̀ sọ́ǹtì mi. Ọlá àgbẹ̀yìn làwọn Fúlàní ń lò ńlọrin lọ́wọ́lọ́wọ́. Pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ dánwò. Tó bá jẹ́ pé nígbà tẹ́ gbà pèrè yẹn ẹ wá gbégbé àlàáfíà pẹ̀lú àwọn ará Ìlọrin, ẹ fojú ọ̀ndarí tí wọ́n bìlí pé kan náà gbogbo yín àá. Possibility wà kí Elédùmarè fọwọ́ sí ìrìn àjò yẹn pé wẹ́ẹ́ bá a ti kọ́ pé ó rèé lórí mu. Ṣùgbọ́n láti tún máa tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà pé kò sí tẹ́ ṣe. Ẹ ti jẹ́bó nílé Ìlọrin, ẹ jẹ́bó pátápátá ni mo fi ń sọ fún yín gbogbo ìgbà. Àjàfi tí kì í bá sọ̀nà èrú lẹ́gbàgbà ibẹ̀ yẹn ní òfin ní bọ́ lọ́wọ́ àrọ́mọdọ́mọ yín. Ẹ̀gbọ́n tó tún sọ lónìí yóò bọ̀ ẹ lọ kọ́lẹ̀. Kì í ṣe tẹ́ ẹ̀ mọ́ tẹ́ ẹ̀ máa jẹ́ gún, ẹ̀yin ẹ jẹ́rú nǹkan bẹ́ẹ̀ gún yóò bọ̀. Mo gbọ́gbọ́n tẹ́lẹ̀ wù kẹ́ dá. Ẹnìkan fi nǹkan ránṣẹ́ sí mi. Ó ní nígbà tí wọ́n gba ìlú lọ́wọ́ Àfọ̀njá tán, wọ́n kó gbogbo àwọn ọmọbìnrin wọn bẹ̀rẹ̀ sí ní fẹ́ wọn láya, fẹ́ wọn lọ́kọ. So gbogbo ọmọ tán ń bí pé Fúlàní ti wọnú ara wọn ní ìdí àpẹ. Ẹ̀yin lẹ́rù bẹ́ẹ̀. Àárí kan tẹ́jẹ́ rẹ̀ ó pure tó jẹ́ pé ìdí àpẹ sí ìdí àpẹ náà fi fẹ́ ra wọn, tí wọ́n sì ṣe bíbí ọmọ yẹn tó ọmọ yẹn ó dẹ̀ wá, tó sì jẹ́ pé òun náà ni ó la ìlú yẹn, tí ẹ̀jẹ̀ Ládẹrin ó wà lára rẹ̀, ẹ̀jẹ̀ Pàṣẹ ó wà lára rẹ̀, ẹ̀jẹ̀ Alògbèfóòṣà yóò hàn lára rẹ̀, Àfọ̀njá náà tó wá hàn. Ìjọ náà wàhálà ó ṣẹlẹ̀ tẹ́ẹ̀ní rójú ẹ̀ ní ráàyè. Ọlọ́run Elédùmarè sọba téèyàn máa ń yàn jẹ, yìí máa wò yàn ni yóò máa dẹ́ ọ́ títí tó fi bọ́ sí kóló rẹ̀. Bí Elédùmarè ṣe rí nù. Ó yàtọ̀ sí ti yín tẹ́yìn ń pè, tí wọ́n sọ pé kẹ́ nìṣó ẹ lọ gbalẹ̀ onílẹ̀, tí wọ́n sọ pé kẹ́ àwọn èèyàn ẹ wá wọ àlùjánnà, ẹni tẹ́ bá ti fa àlùjánnà lọ tí ò bá ti gba yìnbọn sí lórí tàbí kẹ́ bàdá gé orí rẹ̀. Elédùmarè tí wá yàtọ̀ sí irú àwọn títí yín, ó yàtọ̀ gidigbé kò jọra wọn. Elédùmarè tí wá sọ pé tẹ́yìn ó bá rí wá ọkọ̀ gbala tí ò bá ti gbà kẹ́ wá gé orí rẹ̀. Elédùmarè tí wá ò rí bẹ́ẹ̀. Lónìí ẹ fi ilẹ̀ ni èrò rẹ̀ lè yí padà tó bá yá. Bí Elédùmarè tí wá ti rí nù. Kí ni mo wá fẹ́ fàyọ? Ìdí tó jẹ́ kí n mú fọ́nrán yìí wá pé kẹ́ ẹ wò ó ní pé àwọn ọmọ ìdí àpẹ tó jẹ́ àṣẹ́kùbọ̀ Àfọ̀njá wọ́n sì rántí ilé. Wọ́n rántí ilé. Inú mi dùn gan o nígbà tí mo rí fọ́nrán yìí. Mo sì fẹ́ kẹ́yìn náà kẹ́ wo bí ìgbádùn ọdún náà ti lọ lọ́dọ̀ wọn lọ́gbà tán ṣe fi fọ́nrán yìí. Ẹ wò ó. In tó dáfá fún àwọn yìí tí wọ́n fi rí tí wọ́n ṣe, ìwọ́n ń kì fún àwọn ará àgọ́ ọ̀já náà lọ́wọ́lọ́wọ́. Àwọn ará àgọ́ ọ̀já nígbà wọ́n fadé lé bàbá wọn lórí níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn, inú wọn dùn. Kábíyèsí dẹ̀ ní gbólóhùn pẹ̀lú àwọn aráàlú. Ó ní kí wọ́n lọ fọkàn balẹ̀ níbi táwọn bá dé yìí. Láyé bàbá wa Lámídì Adéyẹmí Aláàfin àná, bàbá gbìyànjú bí kí ìlú àgọ́ ọ̀já kó di tiwọn pátápátá. Ìtí máa ń fa kí wàhálà wà
lórí àwọn kan báyìí ni pé ẹ yá nǹkan lọ́wọ́ èèyàn ẹ mọ bá bàbá yín ṣe lórí ilẹ̀ yẹn ṣùgbọ́n ìwọ̀n tó bí ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ifo táwọn ọmọ ìlú bá ń bínú pé àwọn ò ní gbà nǹkan bàbá àwọn ni àwọn fẹ́ gbà ó ní bá ti tura ẹni ọ̀pọ̀lọpọ̀ ìlú lórí bẹ́ẹ̀ lọ́nlẹ̀ Yorùbá ń bẹ nílùú Kírun àtọ́ba àgùn irú àdéhùn bẹ́ẹ̀ ń bẹ ní Kírun àtọ́ba àgùn àwọn ilẹ̀ kan sáwọnú ara wọn tó jẹ́ pé àtọrọgbà ni tó níwèé lórí tó wá látọwọ́ àwọn òyìnbó tó jẹ́ pé òyìnbó ló kọ lẹ́tà gba àwọn ilẹ̀ yẹn pé ẹ yá wa lò á máa ṣàṣàkọọ́lẹ̀ lórí rẹ̀ ṣùgbọ́n gbà tó yá nítorí pé ìlú gbòòrò jura wọn lọ ẹ sọbẹ̀ di ilé ẹ yọ̀ǹda ilẹ̀ yẹn mọ́ ẹ ń kílèmù ẹ̀pẹ́ ilẹ̀ ni ó pọ̀ káàkiri nílẹ̀ Yorùbá kì í ṣọba Àgùn nìkan kì í ṣe lọ́yọ̀ọ́ nìkan kì í ṣe nílọrin ní gbogbo nǹkan báyìí ti ṣẹlẹ̀ but àwọn ará Abẹ́òwá tó ní fọwọ́ agbẹ́jẹ́ wọn ní fi mọ́wọ́ wọ́n wà tó máa yọ ìlú tí ẹ jẹ́ pé àwọn lẹ̀ fi ń survive ẹ máa yọ wọn lẹ́nu ibi tí wàhálà ti ń wà ní ẹ ti ń fa ọ̀tá ní gbogbo ìgbà tá a sì ń pa àwọn èèyàn ṣàkíyèsí pé tọ́rọ̀ bá rí báyìí ó níbi tó yẹ kí wọ́n gbé kà kí wọ́n ti yanjú ẹ̀ bọ̀ ewu ńlá kan tí ń kọ́ mi nínú ni pé nílẹ̀ Yorùbá gbogbo nǹkan táwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó yẹ kó máa yanjú kiri rèé tí wọ́n dákẹ́ tí wọ́n máa wòran níjọ́ kínní àná tí bàbá wa Lámídì Aláàfin àná Adéyẹmí tí wọ́n ń gbérò àwọn ìgbésẹ̀ yìí tí wọ́n fi ń kó àwọn ará àgọ́ ọ̀já lọ kóòtù torí kéèsì yẹn dé kóòtù sẹ́nu pé nǹkan tọ́kàn lè pera wọn nítùbí nùbí ni pé ọ̀gbẹ́ni bàbá wa àti bàbá yín ti dá nǹkan papọ̀ o kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí ẹ sì má gbàgbé ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ yẹn nínú fọ́nrán kan fídíò kan tí mo ṣe lọ tí mo sọ fún yín wípé nígbà tí Àfọ̀njá tí bàbá wa Àtìbà tí Àtìbà kú ńlọrin ìdí àpẹta sọ̀rọ̀ rẹ̀ yìí dọ́ládọ́lá àwọn àdúgbò kan bẹ́ẹ̀ àmì Ìlọrin generally àdúgbò kan bẹ́ẹ̀ ńlọrin tí wọ́n ń pa agboolé ẹni agboolé Àtìbà àwọn ìtàn tó jẹ́ ọmọ yẹn wá pé àwọn èèyàn Àtìbà kan sì kù tí wọn ò kúrò dọ́là tí wọ́n bẹ́ẹ̀ ńlọrin láwọn èèyàn Àtìbà nígbà tí Àtìbà ó fi sáko ńlọrin tí ó fi padà wá sílùú Ògbómọ̀ṣọ́ torí nígbà tí ó kú tí ó padà wálé Ògbómọ̀ṣọ́ ló dé sí dídé tó dé sí Ògbómọ̀ṣọ́ gbà agboolé tó dé sí wọ́n tún sọ lóko wọ́n ṣàgboolé yẹn ní orúkọ pé agboolé Atọ́yọ̀tẹ̀ àbí nǹkan náà sọ lé yẹn ilé yẹn wà ń bẹ dọ́là gàdàgbàgàdàgbà báyìí orúkọ Àtìbà náà fi sọ lé yẹn dọ́là nílùú Ògbómọ̀ṣọ́ wà ń bẹ àwọn nǹkan tá à ń pè ní tàn ní ìtàn with evidence nígbà tó débẹ̀ àwọn ará Ògbómọ̀ṣọ́ wọ́n lọ fọ́ọ̀kan kéjì Àtìbà tó dé yìí sọ́dọ̀ wa ìbò ní ìrìn àjò orí ó ti rí àwọn tètè rí wípé ọkùnrin tó wà yìí olókìkí èèyàn ni o pé bí ṣe ń rìn kiri ìwọn abi tí ó sọ̀dọ̀ sí ni tó bá ìsọ̀dọ̀ ságbolé yẹn ìràwọ̀ rẹ̀ òkìkí rẹ̀ ó bo ìlú Ògbómọ̀ṣọ́ mọ́lẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ wo Ògbómọ̀ṣọ́ rí pé ìlú olókìkí ńlá kan nílùú Ògbómọ̀ṣọ́ náà ṣùgbọ́n tó bá mú Àtìbà tó bá jókòó sógbómọ̀ṣọ́ òun ni ó padà orúkọ Ọ̀yọ́ ni Ògbómọ̀ṣọ́ padà máa jẹ́ ó kàn máa pè é ní bá ṣe pé Ìgbòho ní Ọ̀yọ́ Ìgbòho bẹ́ẹ̀ náà wọ́n máa pe Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ tàbí Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ni ó bá máa jẹ́ ṣùgbọ́n àwọn ará Ògbómọ̀ṣọ́ yìí ṣe akúrí wọ́n tètè rìnrìn àjò lé lórí wọ́n wá rí i pé tọkùnrin bá pẹ́ ń bí yóò òkìkí ló bu ọba Ògbómọ̀ṣọ́ mọ́lẹ̀ ẹ ní gbọ́ orúkọ mi Ọ̀yọ́ lẹ́ẹ̀mọ̀ gbọ́ òun ló mú ará àwọn Ògbómọ̀ṣọ́ àti Ìbàdàn pa wọ́n pọ̀ mú Aláàfin Àtìbà lọ tẹ̀dó ságọ́ Ọ̀já tó rán mà pé jagunjagun ní Ọ̀já náà wọ́n fi mú débẹ̀ igbó ìtóbi ìwọ Ọ̀já ìwọ àtàláàfin ẹ̀jọ̀jọ̀ máa mánéjì bí pẹ̀lú ọ̀rọ̀ tùbínùbí láàrin àbábá wa ni wọ́n ṣètò yẹn bóde ẹ kó rí nìyẹn pàtẹ́pọ̀ ọmọ ìyá kan náà gbogbo ọmọ bàbá kan náà ni wá níbo ni ẹ fẹ́ lé Aláàfin sí tẹ̀síwọ́ ogun tó jà wọ́n
bó ti jọ pé àwọn náà àìgbọràn ló sún wọn ní gbogbo bí wàhálà wọn yẹn. Lénìí alágọ̀ ọwọ́ rẹ̀ ti tẹ̀kúdà ìtì ń béèrè kó tó pa bàbá rẹ̀. Ibi tí wàhálà wà nìyẹn o. Alágọ̀ ọjà ti wà lénìí báyìí, àwọn náà ti dọba, torí gbogbo kéèsì tí Aláàfin àná ń gbé lọ kóòtù ni pé bóò ni baálẹ̀ yóò ṣe máa claim pòun lòún ní ìlú níwájú ọba. Ìtì ń gbé kéèsì lọ kóòtù nìyẹn o, nítorí pé kò sí written agreement láàrin bàbá wọn nígbà wọn tulẹ̀ fúnra wọn. Ẹ máa wo àwọn ètekéte tí wọ́n ń bẹ láàrin àwọn èèyàn. Ara tí òdélé yìí ò bọ́ gún nìyẹn o, kéèyàn mọ́ lódodo, ẹ wá wo ibi tó dodo tó wá padà tọrọ ti bẹ́yìn yọ. Ọlọ́run tó wá yanjú tàgọ́ ọ̀já yóò yanjú ti Ìlọrin. Òun ni mò ń sọ fún yín, ẹ wo ọdún tó ti wà lórí ọ̀rọ̀ yẹn. Táwọn ọmọ ọ̀já ti ń fi apá jánú wípé ìyànjẹ ipò ilẹ̀ bàbá wọn, ẹ wá sọ àwọn dẹrú lórí ilẹ̀ wọn. Kò dẹrùn kéèyàn ó di ẹrú lórí property ẹ̀, lórí nǹkan ní rẹ̀. Ẹ mọ bó ti rí ni, ìmọ̀ dùnyàn lórí ẹ̀mí ni. Bẹ́ẹ̀ náà ní ṣe ń dùn àwọn tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí lénìí, tá à ń pariwo pé Yorùbá lẹ̀ ń lò lẹ̀ fi ń set up gbogbo nǹkan tó dá ní kọ́ńtírì yìí. Ẹ yọ̀ǹda ẹja máa lọ, kákan wá dàbí ẹrú, kó má jẹ́ pé àwa nìkan lẹ́ẹ̀ máa fi kó fálẹ̀ ní gbogbo ìgbà. Ẹ wá wò ó, òun ni mo ṣe ń pa láṣàmà fún yín lóde Ìlọrin wípé n tó bá dífá fún àwọn ìran àgọ́ ọ̀já tí wọ́n bá fi rílẹ̀ wọn claim, tó bá dífá fún Aláàfin tòní Kábíyèsí Ọ̀wádé tí fi wọ́n padà lọ sí Ọ̀yọ́ Kàtúngà pé igbó bẹ̀ ẹjọ́ ọlọ́mọ tún ṣe ìlú títí yín nù. Àwọn náà wọ́n á wò ó níṣẹ́ tí wọ́n á ń rí wípé property àwọn làwọn fi sínú ìgbẹ́, làwọn lé property kiri. Gẹ́gẹ́ bí ìta gbọ́ ó jódodo kò tí ì jódodo, àti gbọ́ pé wọ́n l'Aláàfin tí ń lọ wá bí ó ṣe yanjú igbó Kàtúngà. Ẹnì sọ lọ́hùn-ún kọ́lọ́kọ́ mọ́kọ́ káládàá ó má dá, ká lọ tán bàbá wa tiwa náà fi lẹ́nu tán bá padà bẹ̀ àyè yín nù, bóyá èrè tẹ́rítìrì yẹn control padà tọ́lọ́mbà fún yín ṣe. Ṣé ẹ rí pé gbogbo nǹkan padà sáyé ẹ̀? Ọmọ ti rántí ilé bàbá rẹ̀ nù, ṣe ti rí báyìí sìn, wọ́n ní òde ní máa lé máa padà sílé. Ètí Yorùbá máa pa lówe, àwọn òwe yẹn ní jẹjọ yìí pé òde ní òlè máa padà sílé. Nígbà bá dóde ń sọ fún ọ pé ṣáàyè bàbá rẹ̀ débí ni, ṣé bí àyè bàbá rẹ̀ ló wà lókè lọ́hùn tẹ́ fi sínú gbó tí gbó mú tẹ́ ẹ̀ débẹ̀, ẹ̀ wá ń wo ilé táwọn yẹn ti ro tó mọ́ kororo, ẹ̀ wá fẹ́ sọ di títí. Wọ́n náà wà ronú pé wọ́n ti ń pa mí níta o. Òwe ilé tó lọ ní àlejò bá ti ń fi àparíṣú hàn àlejò, wọ́n ní òwe ilé tó lọ ni. Ìní ń gbé àwọn Aláàfin náà padà sí Kàtúngà wọn táwọn náà fẹ́ lọ́mọ tó ṣe ń sìn pé bẹ́ẹ̀ làwọn padà sí. Bẹ́ẹ̀ náà ni yóò tó dífá fún Ìlọrin. Tí ẹ rí orin tí mo kọ wọlé yìí, tí mo fi hàn nínú fọ́nrán yìí, ló dífá fún Ìlọrin tẹ̀wọ́n náà. Káwọn náà máa prepare, kò sírú tíra tẹ́lẹ̀ sà. Elédùmarè ó ju tíra lọ, ó sì ju gbogbo nǹkan lọ. Yóò padà gba ilẹ̀ yẹn fáwọn ará Ìlọrin, fáwọn tó jẹ́ ọmọ bíbí ìlú Àfọ̀njá. Bó ti rí nù. Torí ẹ̀ la ṣe ń sọ pé ìwọ tó bá ń kófà lórí nǹkan ní nǹkan, ìwọ̀nba ni ọ̀rọ̀ ra jayé mọ́. Ẹ fi pẹ̀lẹ́ tó àìmọye irú rẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà lénìí tó jẹ́ pé kìí sáàyè wọn ni níbi tí wọ́n wà. Ṣùgbọ́n torí pé wọ́n fi pẹ̀lẹ́ mú, ó di tí wọ́n gbé. Ńjọ́ tí ìtàn Kìrún bá wáyé, Ìkìrun Àgùnbẹ́ onílé obì, ńjọ́ tí ìtàn Kìrún bá wáyé, ìtàn pamọ́ nílùú Kìrún ẹ̀ mọ̀, ìtàn pamọ́ nínú ìtàn Kìrún táwọn ará Kìrún ò jẹ́ sọ̀tàn lọ́bẹ̀ láéláé ẹ̀ mọ̀. Ńjọ́ náà lọ́hùn wọ́n sì mọ̀, ṣùgbọ́n àwọn tó mọ̀tàn kò jáde pàtàn. Àwọn tí ò mọ bí ìlú Kìrún ṣe jẹ́, àwọn ni wọ́n ń jáde tí wọ́n ń pàtàn. Ìtàn ń bọ̀ láìpẹ́. Àfẹ́kùn ó install ọba ni, kó kọ́kọ́ fún alọ́ba náà. Bí wọ́n bá fún alọ́ba, tá a ṣèwúyè ìtàn wà wáyé. Ọlọ́run ọba tó ní ìkápá ọlá alágbára lórí ohun gbogbo, kò ní fi gbogbo wálẹ̀.
ètò kan níwá yìí náà sì ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ní kápá ọlá gbogbo àwọn tí ń ṣalágbàtẹrù ètò yìí ipa yín ò ní pín lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ní rí gbé sọnù bí ó ṣe bí ọmọ àtijọ́ àti mú ní ní lára o ẹjọ́ ẹ dákun ẹ má gbàgbé àdéhùn ẹjọ́ ẹ ṣàánú wa kíkiní yóò fi lè gbòòrò jù báyìí lọ náà ni ẹ ṣe gan èmi ní ti yín tòótọ́ títí tá a fi mọ mákọ̀tún ètò mi wá sórí ìkànnì yìí èmi ti yín tòótọ́ bàbá àṣà. àwọn ẹ̀sọ́ yọ ọ́ ìgbẹ́nu ló fi ń sọ ẹ̀sọ́ yọ rárá 1782 ni wọ́n ti àgọ́ ọ̀dà gbogbo tí ń pè lórí orí kì í sọ̀rọ̀ rárá àgọ́ ọ̀dà ní ìdí 1830 lọ́yọ̀ létú lọ́yọ̀ lé ìtàwọn aláàfin láti bá sì wà sábà bá àwọn bàbá wa ká sì gbá láyé ọjọba bí 1837 lè táwọn àti lò 52 years nígbà káwọn tó dé wọ́n bá àwọn bàbá aláàtí wa lórí ipò ọba ní o torí ọba ọ̀gbájúmọ̀ ń gbà bíi baálẹ̀ ẹgbẹ́ tí wọ́n ń pè ládé aláàfin ọ̀ládé adé aládì kan la gbà fáláàfin tí fi ń sọba adé bàbá aláàtí wa ni ó ti di 257 years tí wọ́n ti gba ipò ọlá kò lọ́wọ́ ọ̀rọ̀ wa Ọlọ́run tó wá dá wa padà Ọlọ́run tó dá padà aládé ní ìran tiwa o láti ọba tẹ́lẹ̀ àwa tiwa àwọ̀ wà látọ̀yọ́ ni ṣùgbọ́n wọ́n mú ọgbà àlùmọ̀ǹkọ́rọ́ ẹ wọ́n fi gbọ́ lápò lọ́ọ̀ràn tiwa bọ́lọ́run ti dọ́là náà padà báyìí torí pé tí rọ́bà lọ lógún ọdún tọkànṣe lòdì ló máa ń bá. àgọ́dọ̀dọ̀ tí wọ́n ń sọ irọ́ ni o káfíńdì ẹ̀ múlẹ̀ dáadáa fún yín ìgbà táti bá jọba tán torí pé agbára òun kálẹ̀ lálẹ́ ẹ jẹ́ ká sọ bíbá ẹ̀ di àgọ́ ó di Ọ̀yọ́ ìgbà tó tún pẹ́ tí wọ́n rí pàgbára àwọn ń kálẹ̀ ni wọ́n wá sọ bíbá ẹ̀ di Ọ̀yọ́. ìlú yìí ọ̀bá dáa jù báyìí lọ àwọn èèyàn wọn náà ní owó tí wọ́n ìdásẹ́lẹ̀ làwọn èèyàn wọ́pọ̀ àwọn ọgbà lẹ́yìn tí ń gbé iṣẹ́ nígbà bá ti àgbòwò ọwọ́ ẹ̀tàn kí ní ilé alẹ́ lórí ẹni pé nǹkan ti dá ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan tí ó ṣẹ̀rù bẹ nìkan mọ́ kò sí nǹkan tí di yọ̀gẹ̀dẹ̀ àfi ń tábà fi yọ̀gẹ̀dẹ̀ dì.